káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa yé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwaróńbí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a gbé ọ̀gá, a bẹ̀ ọ́ pé kó ṣí wa ní etí ẹni àti òye ti ẹ̀mí ká lè mọ ohun tó tọ́ láti lè máa ṣe tó yẹ fún ògo orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì tí Ọlọ́run ọ̀sẹ̀ yìí. Bàbá wa ẹ jọ̀wọ́ bá wa ṣàfihàn ara yín fún àwọn aráalé. Orúkọ mi ni Ordinary Soyomokun Akíntayọ̀ Ìgbòho láti ìjọ The Anglican Church Ìlejì Adó-Odò ní abẹ́ Owódé Yewa Archdeacon. Ṣé bàbá wa bá wa ṣàfihàn ara yín fún aráalé. Orúkọ tèmi ni Ajínrere Olúfẹ́mi Ṣóẹ̀tàn láti ìjọ àwọn Saviour's Anglican Church Ọjà Ìrìn ní Owódé Archdeacon. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Òṣọ́. Gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ ìsinmi kẹta lẹ́yìn mẹ́ta lọ́kan tí í ṣe ọjọ́ àwọn bàbá bákan náà. Orí ọ̀rọ̀ wa ni eré ìje kìrìsìtẹ́nì, òun ni àkórí ọ̀rọ̀ wa. Nígbà tí ẹ̀ka àkórí jẹ́ pípèsè ara ẹni sílẹ̀ fún eré ìje náà, àwọn apá kìíní rẹ̀ pípèsè ara ẹni sílẹ̀ fún eré ìje náà. Orí ọ̀rọ̀ wa òun ni jíjẹ oúnjẹ ẹ̀mí, jíjẹ oúnjẹ ẹ̀mí. Ibi kíkà wa ó bẹ níwé Èsíkíẹ́lì orí kẹta ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Èsíkíẹ́lì orí kẹta ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrìnlá. Bàbá wa. Pẹ̀lúpẹ̀lú ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, jẹ ohun tí ìwọ rí, jẹ ìka ìwé yìí, sì lọ bá ilé Ísírẹ́lì sọ̀rọ̀. Mo sì ya ẹnu mi, ó sì mú mi jẹ ìka ìwé náà. Ó sì fún mi pé, ọmọ ènìyàn, mú kí ikùn rẹ jẹ, kí o sì fi ìka ìwé yìí tí èmi ó fi fún ọ kún inú rẹ. Nígbà náà ni mo jẹ, ó sì dàbí oyin lé ẹnu ní dídùn. Ó sì fún mi pé, ọmọ ènìyàn, lọ tọ̀ ilé Ísírẹ́lì lọ, kí o sì fi ọ̀rọ̀ mi bá wọn sọ̀rọ̀. Nítorí a kò rán ọ sí ènìyàn èdè àjèjì àti ṣíṣòro, ṣùgbọ́n sí ilé Ísírẹ́lì. Kì í ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èdè àjèjì àti èdè ṣíṣòro, ọ̀rọ̀ ẹni tí ìwọ kò lè gbọ́. Ní tòótọ́ èmi ìbá rán ọ sí wọn, wọn ìbá gbọ́ tirẹ̀, ṣùgbọ́n ilé Ísírẹ́lì kò ní gbọ́ tirẹ̀, nítorí wọn kò fẹ́ gbọ́ ti èmi. Nítorí aláfojúdi àti ọlọ́kàn líle ní gbogbo ilé Ísírẹ́lì. Kíyèsí, mo ti sọ ojú rẹ di líle sí ojú wọn, àti iwájú rẹ di líle sí iwájú wọn. Bí òkúta dáyámọ́ndì tí ó le ju òkúta ìbọn ni mo ṣe iwájú rẹ. Má ṣe bẹ̀rù wọn, bẹ́ẹ̀ ni kí o má sì ṣe fòyà wọn. Bí wọn ó tilẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ ilé, pẹ̀lúpẹ̀lú ó wí fún mi pé, ọmọ ènìyàn, gba gbogbo ọ̀rọ̀ tí èmi ó sọ fún ọ sí ọkàn rẹ, sì fi etí rẹ gbọ́ wọn. Sì lọ tọ̀ àwọn ìgbèkùn lọ, àwọn ọmọ ènìyàn rẹ, sì bá wọn sọ̀rọ̀, kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí. Bí wọn ó gbọ́ tàbí bí wọn ó kọ̀. Ẹ̀mí sì gbé mi sókè, mo sì gbọ́ ohùn èrò ńlá lẹ́yìn mi wí pé, ìbùkún ni fún ògo Olúwa láti ipò rẹ̀ wá. Mo sì gbọ́ ariwo ìyẹ́ àwọn ẹ̀dá alààyè tí ó kan ara wọn, àti ariwo àwọn kẹ̀kẹ́ tí ó wà pẹ̀lú wọn, àti ariwo èrò ńlá. Ẹsẹ̀ kẹrìnlá. Bẹ́ẹ̀ ni ẹ̀mí náà gbé mi sókè, ó sì mú mi kúrò. Mo sì lọ ní ìbìnújẹ́ àti nínú gbígbóná ọkàn mi, ṣùgbọ́n ọwọ́ Olúwa le lára mi. Ṣé àti gbọ́ bí wọ́n ti bá wa kà níwé Èsíkíẹ́lì. Ẹ jẹ́ kí a yára wo èròǹgbà wa fún tí o ní. Èròǹgbà wa ni láti sọ ohun tí oúnjẹ ẹ̀mí túmọ̀ sí àti orísun wọn. Èròǹgbà kejì, láti kẹ́kọ̀ọ́ nípa oúnjẹ ti ẹ̀mí gẹ́gẹ́ bí ohun tí ó ń fún wa ní okun nípa ti ẹ̀mí. Àti èròǹgbà kẹta, àwọn oúnjẹ ẹ̀mí tí ó lè pa ọkàn run. Ìfáàrà. A kí àwọn bàbá wa kú ọdún. Ọlọ́run yóò fún yín ní oore ọ̀fẹ́ láti lè máa darí ìdílé yín ní ìlànà tí Ọlọ́run ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ènìyàn ṣe nílò oúnjẹ afáralókun tí ó sì ń múni dàgbà, tí ó sì ń mú ní tẹ̀síwájú nínú èyíkéyìí ìrìn àjò, bákan náà ni a nílò oúnjẹ ti ẹ̀mí fún ọkàn wa
láti fún wa ní agbára àti láti mú wa dàgbàsókè nínú ìgbàgbọ́ kìrìsìtẹ́nì. Ibi kíkà wa fi hàn wá bí wòlíì Èsíkíẹ́lì ṣe jẹ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì. Ní àkọ́kọ́, ó dùn ní ikùn rẹ̀, ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n ní ìkẹyìn ó korò, ní ẹsẹ̀ kẹrìnlá. Bákan náà nítorí agbára tí ó gbà nínú oúnjẹ náà, ìyẹn ni ọ̀rọ̀ Ọlọ́run, ní okun láti rin ìrìn àjò náà. Wọ́n jẹ́ kí a mọ̀ pé níbi tí a kà yìí, wòlíì Èsíkíẹ́lì ó jí ọ̀rọ̀ Ọlọ́run, ó sì di orí níkùn rẹ̀. Ohun tí wọ́n ń jẹ́ ká mọ̀ ní pé pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa tó lè fún wa ní okun ti ẹ̀mí gẹ́gẹ́ bí oúnjẹ ti ara ti ń fún ara ní okun. Wọ́n sì ń kí àwọn bàbá pé wọ́n kú ọdún òní. A fẹ́ wo àwọn ìbéèrè wa tí àwọn bàbá yóò bá tan ìmọ́lẹ̀ sí ní kíkún ká lè ní òye nínú ohun tí à ń gbéyàwó lónìí. Ìbéèrè àkọ́kọ́, wọ́n ní báwo ni oúnjẹ ẹ̀mí ti yí ọ sí nígbà tí a bá ṣe àfiwé pẹ̀lú ìwé Èsíkíẹ́lì orí kẹta ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kẹta tí a kà yẹn pẹ̀lú Jeremáyà orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Wọ́n ní àfikún, báwo ni bàbá ṣe lè fi oúnjẹ ẹ̀mí bọ́ ìdílé rẹ̀ nígbà tí a bá wo ìwé Jẹ́nẹ́sísì orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún àti orí kẹfà ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje, ìwé Jóṣúà bákan náà orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Wọ́n ní báwo ni oúnjẹ ẹ̀mí ti yí ọ sí àti báwo ni bàbá ṣe lè fi oúnjẹ ẹ̀mí bọ́ ìdílé rẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí àkọsílẹ̀ nínú ìwé wòlíì Èsíkíẹ́lì lórí kẹta bí tí a kà, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ní oúnjẹ ẹ̀mí. Ṣé so wọ́n wá ní báwo ni bàbá ṣe lè fi oúnjẹ ẹ̀mí bọ́ ìdílé rẹ̀. Bàbá lè fi oúnjẹ ẹ̀mí bọ́ ìdílé rẹ̀ nípa ìgbé ayé tó ń fọ́ra ẹ̀ gbé gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹlẹ́ẹ̀kejì, nípa kíkó ẹbí ẹ̀jọ ní òwúrọ̀ gẹ́gẹ́ bí pẹpẹ ẹbí láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run yé wọn, kí wọ́n kà á, kí wọ́n sì ṣe àṣàrò nínú ọ̀rọ̀ náà. Bákan náà, ìgbé ayé fúnra rẹ̀ máa jẹ́ ìtọ́ pé ó ń darí àwọn ọmọ tí kì í ṣe tó yẹ pé nígbà mìíràn tí ìṣòro bá ti yẹ̀ dé pẹ̀lú ìgbé ayé a lè tọ́ wọn sí ọ̀nà a sì mú wọn bọ̀ sí ipò. Ṣé bàbá wa ó ti fún wa ní ìdáhùn yẹn ní kíkún pé irú ìgbé ayé tí à ń gbé gẹ́gẹ́ bí bàbá ó máa ran ìdílé wa lọ́wọ́. Wọ́n sì jẹ́ kó yé wa pé oúnjẹ ẹ̀mí tí à ń sọ nípa rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ṣé bàbá wa, Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká wo ìbéèrè kejì. Wọ́n ní ó rọrùn láti wàásù ìrere jù kí á tẹ̀lé lọ tàbí kí á fi ṣe ìṣe lọ. Wọ́n ní ká jíròrò èyí ní ìbámu pẹ̀lú ìwé ìfihàn orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án sí ẹsẹ̀ kẹwàá àti ìwé Mátíù orí kẹtàlélógún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Bàbá wa, wọ́n ní ó rọrùn láti wàásù ìrere jù kí á tẹ̀lé lọ. Wọ́n ní pápá láti ṣe ó nira. Wọ́n ní ká jíròrò lórí eléyìí ní ìbámu pẹ̀lú ìwé ìfihàn yẹn. Ìdáhùn méjì ló wà fún ìbéèrè. Ṣé ìdáhùn kìíní, nítorí pé àwọn ẹ̀dá jẹ́ ọlọ́kàn líle tí wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tàbí kí wọ́n hùwà gẹ́gẹ́ bí Ọlọ́run. Èyí ni ọ̀nà ìkíní. Ìkejì fi hàn wá gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Ó ní ó dùn láti wàásù ìhìn rere, ṣùgbọ́n ó ṣòro láti fi ṣe ìwà hù. Nítorí ó dùn láti gbọ́ ọ̀rọ̀ tí èèyàn sọ, máa ń dùn gbọ́, ṣùgbọ́n láti wá mú ìwà tó wà nínú èèyàn yẹn láti wá ní ká yọ kúrò ó máa ń nira. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀. Ṣé bàbá wa ti jẹ́ kó yé wa pé níbi tí a kà yẹn Bíbélì ti sọ pé nítorí ọkàn líle, bàbá wa jẹ́ kó yé wa pé wọ́n nítorí ọkàn líle àwa ènìyàn, pé ọkàn líle wa nígbà mìíràn kì í fi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n sì fi Bíbélì náà ká díẹ̀ ńlẹ̀. Mo sì gbàdúrà pé oore ọ̀fẹ́ tí ọkàn wa yóò fi di ọkàn ẹran tọ́lọ́run ṣèlérí, tí àwa náà ó fi lè máa gbọ́, táwọn máa kà tá ó sì máa ṣe lórúkọ Jésù wá yọ̀ǹda fún wa. Ìbéèrè kẹta bàbá wa, wọ́n ní ká ṣe àtúpalẹ̀ àwọn orísun oúnjẹ ti ẹ̀mí nínú ibi kíkà wa wọ̀nyí. Ìwé Jòhánù orí kẹfà ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta, Tímótì kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún, Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkejì. Wọ́n ní ká ṣe àtúpalẹ̀ àwọn orísun oúnjẹ ti ẹ̀mí
bàbá wa ṣé ìrìnà lọ́wọ́. Orísun àkọ́kọ́ òun náà ni Jésù Kristi gẹ́gẹ́ bí a ti rí nínú àkọsílẹ̀ ìrètí Jòhánù ní orí 6 ní ẹsẹ̀ ìkejìdínláàdọ́ta ó ní èmi ni ó jẹ́ iye. Nígbà tó dé ẹsẹ̀ ìkọkànléníàdọ́ta ó ní èmi ni ó jẹ́ iye nì tí ó ti ọ̀rọ̀ sọ̀kalẹ̀ wá pé bí ẹnikẹ́ni bá jẹ nínú mi ó ní inú ẹni bẹ́ẹ̀ yóò wà láéláé. Nínú ọ̀rọ̀ apọ́sítélì Paul sí àwọn Tímótì ní orí 4 ó sọ nípa ìgbaniníyànjú ìkọ́ni pé nípasẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ó jẹ́ orísun oúnjẹ tí ẹni bẹ́ẹ̀ tàn sí Ọlọ́run. Nínú Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 2 ó ní bí ọmọ ọwọ́ titun kí a máa fẹ́ wàrà tí èmi náà pé àwa nípa kíkà fún ara wa ṣíṣe àṣàrò nínú ẹ̀ ó jẹ́ orísun oúnjẹ ẹ̀mí. Ẹ ṣé bàbá wa, ẹ̀kọ́ láti ẹ̀kọ́ wa Olúwa máa ràn yín lọ́wọ́. Wọ́n ti tọ̀mọ́lẹ̀ sí fún wa pé ká máa lọ sílé ká máa gbọ́ ìwàásù ká lọ sí máa gbìyànjú pé paríparí rẹ̀ Jésù Kristi ni oúnjẹ yìí náà. Ẹ ṣé. Ìbéèrè kẹrin wọ́n ní ǹjẹ́ a ní àwọn oúnjẹ tí kì í mú ẹ̀mí dàgbà tàbí tí ó jẹ́ májèlé fún ẹ̀mí nínú eré ìje ìgbàgbọ́ wa sí ìjọba ọ̀run. Wọ́n tí wọ́n bá wà kí ni àwọn ewu tí ó lè ti ibẹ̀ jáde wá gẹ́gẹ́ bí a ti wò Jeremáyà orí 23. Ẹ̀ṣẹ̀ ẹ̀tọ́kùn lódodo àwọn oúnjẹ ẹ̀mí àwọn oúnjẹ tí kì í mú ẹ̀mí dàgbà tàbí tí ó jẹ́ májèlé fún ẹ̀mí nínú eré ìje ìgbàgbọ́ wa sí ìjọba ọ̀run wọ́n wà lódodo wọ́n wà. Tí a bá wo àwọn ibi tí a kà fún wa àwọn ètò ìsìn tí ò mú ìgbàlà bá ọkàn àbí àwọn ètò tó jẹ́ pé kò bá ìlànà Ọlọ́run mu tí àwọn ènìyàn ń gbé kalẹ̀ fún àǹfààní ara wọn tí kìí ṣe láti jẹ́ kí ọkàn ènìyàn lọ sí ìjọba ọ̀run. Àti ní àfikún ìwé mímọ́ fi wá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì yóò dìde àwọn míì yóò tẹ̀ tún wá ní orúkọ Jésù láti wá tàn èèyàn jẹ. Àwọn tó bá ń tẹ̀lé wọn sí asán àti sí òfo òun ni wọ́n jẹ́. Lára àwọn tó wà nínú rẹ̀ nìyẹn. Ẹ̀wà ní àfikún kékeré ká tó ọ̀pọ̀ ènìyàn lónìí ló jẹ́ pé idán ni wọ́n tẹ̀lé. Jésù ló ní ìyanu lọ́wọ́. Nípa wípé ìṣòro tí wọ́n ní wọ́n sì ń fẹ́ ọ̀nà bó ṣe máa kúrò. Jésù sì ní ọ̀nà èṣù ní ọ̀nà àbáyọ ní kíákíá. Nípa títẹ̀lé àwọn èké wòlíì tí wọ́n ń pa idán yìí á mú kí eré ìje ìgbàgbọ́ yìí kí wọ́n kò ní ojú ọ̀nà yìí wọ́n sì pàdánù ìjọba Ọlọ́run. Ìwà ràn wọ́n lọ́wọ́ lórúkọ Jésù mo gbàdúrà àdùnkọ́ sọ́wọ́ ìtọ́jẹ́. Àwọn bàbá wa ti fi yé wa pé ó ṣe pàtàkì ká máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ká fi Jésù Kristi ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa tí a ò fi ní bọ́ sọ́wọ́ ẹ̀tàn àti ọwọ́ èké tí pàápàá tí àwọn náà máa gbìyànjú láti ka ọ̀rọ̀ yẹn ká sì mọ̀ pé Jésù gan ni oúnjẹ yẹn náà tó lè mú wa ṣe àṣeyọrí tí a ò fi ní ṣubú ara ṣubú ẹ̀mí. Bàbá wa ẹ ṣé gẹ́gẹ́ fún làákàyè yín àti ẹ̀kọ́ ńlá tẹ́ fi kọ́ wa lédè. Mo sì mọ̀ pé bí a ti gbọ́ Olúwa ràn wá lọ́wọ́. Ní ìparí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a nílò ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ nípa Kristi tí ó sì ń darí wa sọ́dọ̀ rẹ̀. Yálà a ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́, a sọ nípa àwọn wòlíì ìgbàanì tàbí akọ́ni nípasẹ̀ àwọn onírẹ̀lẹ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Wọ́n ní fún ìrònú láìsí Kristi kò lè sí ìrere. Bí kò bá sí ìrere kò sí ìdàgbàsókè nínú ẹ̀mí. Olúwa ràn wá lọ́wọ́. Bàbá wa jẹ́ ká jọ wo àkọsórí wa tó wà nínú Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 1 àkọsórí wa kí ló ti wí o? Bí ọmọ ọwọ́ titun kí ẹ máa fẹ́ wàrà tí ẹ̀mí náà èyí tí kò lè ẹ̀tàn kí ẹ̀yin lè máa ti pàṣẹ rẹ̀ dàgbà sí ìgbàlà. Jẹ́ ká gbàdúrà. Ọlọ́run á jọ̀ọ́ kọ́ wa kó tọ́ wa kó sì ràn wá lọ́wọ́ ká lè jọba rọ́ṣì lè jẹ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Bákan náà ni à ń fi àkókò yìí kí bàbá wa dọ̀rẹ́ àṣẹbẹ̀ Dr. Michael Adébáyọ̀ Olúwarómi fún àṣeyọrí ètò ti sínọ́dù wa ní agbègbè Ajílété. A dúpẹ́ fún àṣeyọrí gbogbo àwọn ètò lẹ́sẹẹsẹ títí ó fi di ọjọ́ òní. A sì ń gbàdúrà fún oore ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú àti àṣeyọrí fún iṣẹ́ ìránṣẹ́ wọn ní Yewa Anglican Diocese. A sì gbàdúrà gbogbo àwọn àlùfáà tí ẹ sì ń kó wa jì ẹ ó kó wa jẹ̀pẹ́ àti ẹ̀yin àti màmá lórúkọ Jésù ní Yewa Diocese ẹ ó ṣe àṣeyọrí ojú òsì ní tì yín. A kó àmọ́dún a kó àṣeyọrí a kó àṣeyege bàbá ní Olúwa lẹ́ẹ̀kan sí ẹ̀kú rere o lámọ̀dún ojú àtúnwárí.